Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
pàpàrọ̀ ẹni bá ti ń lo kìkà yá pa á ọ̀rọ̀ máa jà kàárẹ̀ o wá ti domi tó lóṣù ìjà pẹ̀lú wọ́n ti máa lóye lójú ẹni wà dúró wà jàtọ̀ àrùkú ìsàfùtọ̀ olóyìnbó rẹ̀ fún wọn lẹ̀ fún máa sí ọ̀ ọ̀rọ̀ máa rí ìrìnbá ń gbé ní wọ́n ti ń lọ eruwa dájì eruwa dájì eruwa dájì ọwọ́ kọ mo wá yà mo wá yé bòdìbá ọwọ́ para ẹsẹ̀ para àṣìdú àṣìtọ́ àyọ̀wọ́ àsìn àpapọ̀ ẹ̀sùn kọ́máyínkọ́má wá wọ́n ní ọlẹ́tọ́ àpọ̀ yọ aró àrùn lẹ́tọ́ àpọ̀ yọ òbí àwọn àgbẹ̀ wo bí dídẹ̀ dídẹ̀ kọjú sí ọdún àkókò àjà láyé ìlú ńlá ní sórí àjà lọ́run wọ́n kó kúrò ìhálófẹ́ ọ̀bàjẹ́ olùkọ́lọ́ táyé ṣe lónú mọ́lẹ̀ bá wọn àwọn àgbẹ̀tọ̀ ní ìlú wọ́n lajà nígbà òkú bàbá sí ọ̀ òkú máa lu wọn òkú rẹ̀ máa fọ́ òkú rẹ̀ máa di òkú rẹ̀ máa kú wọ́n ti gbogbo ti ọ̀rọ̀ lọ́ba ajá káàkiri àwùjọ òkú àwùjọ òkú òkú ayé ìkóso lọ́ba tí wọ́n torí adé yìí ògùn sí ọmọ wúrọ̀ láti wọ́n lọ́ba ajá káàkiri ọ̀rọ̀ àtìláṣí ọ̀rẹ́sà. ẹ ṣeun níbi tí a dé yìí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.